fi lé níyàn lọ́wọ́ ènìyàn dá ò lè bínú kọsàn sómi àjùmọ̀bí òkúta àánú ẹni oríran sí ni ló ń ṣe ni lóore ìrírí ayé kò lè ti nípa ọgbọ́n ló fi ń kọ́ni. Tọ́jú mọ́ mi àwọn dókítà sì sọ pé bí ìbá ti fẹ́ wọ́n kú àbí kiri wọ́n wá mọ́ mi ó kú ẹ̀yọ́ pé mo jẹ́ mọ́ mi ó kú. Bọ́láńlé èló lówó oṣù tí mo jẹ́. Torí ìtọ́lọ́ ẹ jẹ mí lówó. Thank God mi ò jẹ́ lówó oṣù ó wá ní kí n yẹ lówó iṣẹ́ tó ti ṣe jọ inú àkáǹtì la fẹ́ kọ sí who is gonna repay me back. Ẹ dákun ọ̀gá nǹkan tó dé náà lò ní wọ́n wá rí òun torí mọ́ mi náà mo ti wá ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ bá ti lè yá mi ìbí ṣiṣẹ́ fún yín ni. Ó dáa o Bọ́láńlé owó tí mi bá nílé fún yàn mi ò kí ń yáyàn so visit the bank. Kúrò wájú mi jọ. mo ṣe tí o ti ṣe kí wọ́n á yẹ ló máa gbọ́ ọ. Kí ló dé business jọ? Idiots. File níyàn lọ́wọ́ ènìyàn dá ò lè bínú kọsàn sómi àjùmọ̀bí òkúta. Àṣẹ ẹni tó wálé ayé tí ò lówó lọ́wọ́ ayé àsán ló wá àmọ́ nílùú amọ̀mọ̀dé tó fi ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Mo gbà kádà tèmi o wá sílé ní gangan máa dámọ̀ràn lẹ́yìn òun mo ti gbìyànjú tó ti gbà pé ọmọ rẹ nígbà ìwọ náà. Mami. 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 Bàbá géètì lẹ́yìn tí màmí ti kú tán ṣé kí n túmọ̀ bá wọn ṣiṣẹ́ lọ ni ẹ dákun àbí kí láǹfààní orógbó gan apá kò láwẹ́ ajẹ́ okòrò atúní àfìgì ẹ̀dá náà arábàmbí lẹ́ni tó bá dánrú ẹ̀wù yóò rí já Ṣàngó. Bọ́láńlé ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n fífiṣẹ́ lẹ̀ kọ́ ló kù nítorí bó ṣe mí rí ni o. Ó ṣe yín rí. Bẹ́ẹ̀ni ó ṣe mí rí ó sì fi òye yé mi ọjọ́ mọ̀ pé àkókò lápò ó sàn ju àpò tí ń sanwó nù lọ. Hello, how are you? I'm fine, thank you, sir. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Ọ̀daràn náà ni ó fẹ́ bó ó ní I'm fine thank you sir. Ò ń lọ sí school ni?
ó kàwé ọmọwé ni. torí kinní yẹn dàrú mọ́ mi lójú bákan bákan mo kàn wò pé tí everybody bá lọ sí school ta ló fẹ́ máa ṣí gate fún olówó tí everybody bá lọ school ta ló fẹ́ máa kó sábẹ́ táyà olówó fẹnu fa oil yọ táyà tún táyà ṣe tún ọkọ̀ ṣe tó bá bàjẹ́. káàmì. by the way kí ni nǹkan tó ń ṣe mí báyìí. wọ́n lè fowó iléèwé láti sùkúù náà ni mo wá ní kí n rosẹ̀ dúró dè yín pé kí n ya èèlò kan lọ yín pé tó bá di parí oṣù á sì mọ fi rọra wọn. ó yẹ kó mọ Yakubu. Yakubu mọ Yakubu Gawan. Gawan ńkọ́ Gatu ni àbí Yakubu Ayọ̀mọ́ tó ń ṣe set design. mi mọ Yakubu. ṣebí public school ló yẹ kó máa lọ ibi tí wọ́n ti ń gbowó. ọ̀gá mi ṣé tùkú tí wọ́n ti ń daṣẹ́lẹ̀ lónìí daṣẹ́lẹ̀ lọ́la òun ọdún mélòó lọ́mọ wa fi ka ìwé ọdún mẹ́fà ìwé tó yẹ kọ́ mọ́ fọdún mẹ́fà kà ọdún 12 ní èka. tó bá daṣẹ́ sílẹ̀ ó dẹ̀ máa dúró tó bá ti kóṣẹ́ padà á dẹ̀ padà sí school. wo má jẹ́ kí n rẹ́ bí báyìí mọ́ ó ti gbọ́ because tí anything bá miss nínú ilé o máa hold it responsible mi ní sọ pé ó kéré orí táyà bíi ti tata orí bó ṣe orí bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe kù lára what is that. má dọ̀tí ara níyẹn o mo tọrọ ó bá uniform ìyẹn máa ní dọ̀tí ó máa yí o. I don't like it. wọ́n sọ bẹ́ẹ̀ n kò yí ọmọ àgbà tí àrùn tẹ̀. àárín ni ò ní ìbáwí orí ẹni ló kó wọn ẹni tó gbọ́. ṣé ìwọ náà wá rí i pé Èdùmàrè ò pín dọ́gba ìgbà míì wọ́n máa ń jọ bí ìgbà tí Elédùmarè tó lódì téèyàn bá sì fi bínú fi ṣẹlẹ̀ bó ni ó tún mọ́ wáṣẹ́ kiri sí. àwọn bàbá géètì ṣé báàsì wá máa dá sunkún ní kọ́nà lélẹ́yìí abẹ́ mọ̀ pé ìbànújẹ́ ojoojúmọ́ ó máa ń mẹ́mí èèyàn kúrú ni. Bọ́láńlé ẹni téèyàn ò fìyà jẹ èyí jìnnà sírú wọn kó wà torí ẹni ó lè tó wọn lẹ́yìn ọ̀run. ẹni téèyàn ò fìyà jẹ èyí jìnnà sírú wọn kó wà torí ó lè bá àtòrú wọn lẹ́yìn ọ̀run. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹrú ẹ wọlé wáyé. Precious èyí mélòó wa lè kú jẹ́ ń bẹ̀ ṣé ń bọ̀ fún òun kọ́ lọ jẹun kò sí bẹ́ẹ̀ kankan lé mọ́ o. nígbà ayé yín náà gbogbo nǹkan dagun nígbà ayé tí a bá a bá gbẹ́kọ̀ ọ́ lẹ́bi kú bẹ́ẹ̀ lè jẹ́ àbẹ̀nu eku kú ò á sì mọ̀ jẹ̀kọ́ ló ń ti a. ṣé ń bọ̀ dá kó kọ́ jẹ́. Precious ṣé èmi lè kú tí mo jẹ búrẹ́dì ni bóyá èmi lè kú. láyé tí mo wá láyé mi dùn kó dùn kó dùn kó lóyìn. ayé mẹ́rin kémi mọ́ mọ́ rò láyé mi dùn kọ́kọ́rọ́ ayọ̀ mi máma fi lé níyàn lọ́wọ́ ènìyàn dá wọ́n lè bínú kó sọ sómi. wọ́n lè béèrè mi. bẹ́ẹ̀ ni ìgbà tí mò ń gbé Precious lọ sí school ni ọmọ ìtẹ̀lú yóò rata lọ́wọ́ yín lánàá. 900 naira náà ni. 900 okay. okay. ẹgbà.
mẹ́ta mọ̀ lélẹ́yìí. mo mọ̀ ọ́ mọ̀ ni ẹ̀yin náà fi chain tó kọ́ ẹ̀ fi ra káàdì ọ̀rẹ́ gidi ni yín. ọdẹ ẹ ṣeun o ẹ ṣe mà. màá tún máa wá rí yín. ẹjọ́ṣẹ́ ní ògbé. èèní. ìgbà wọlé máa wá lọ sọ́jà. nígbà ṣe tán ní ìsinmi ọjà náà. ó yẹ kí lè ra méjì. yóò tó kódà gẹ́tò gba chéńjì. ẹ ṣe mà á gbà lẹ́tà. orí kò ṣe mí lọ́wọ́ orí kò ṣe mí lọ́wọ́. Àmín àmín lórúkọ Jésù hallelujah o hallelujah amen. Yeah, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, precious. Happy birthday to you. Happy birthday to you, sir. Long life and prosperity. Happy birthday to you. Oníṣẹ́wó ẹgbẹ́ o. Happy birthday to you. Happy birthday to you. Excuse me. Wíwọ̀ bá gbóre ìbàdí tí àwọn ọmọ mi rẹ̀ mọ́ gbọ́. Ọmọ o, èyí pẹ́ dàgbà o. Ọmọ o, èyí pẹ́ dàgbà o. Precious àti 1,000 o. Ọmọ o, èyí pẹ́ dàgbà. Tó bá ti 1,000 àti 2,000 o. Ọmọ o, èyí pẹ́ dàgbà. Èyí pẹ́ dàgbà. Okay, so this is for you, my son. Correct. Wọ́n tún mọ̀ pé lónìí oríṣiríṣi nǹkan ló máa jẹ. So kókó kọ́ fi lè tẹ́lẹ̀ ní ẹ̀ fruit ni ó dẹ̀ máa dáa fún ẹ̀ alright. Darling, kí n tó gbàgbé ṣé ọ̀rẹ́ ẹ̀ sọ fún ẹ pé òun fẹ́ host Preciously ni? Yes, it did. Ṣé bí ilé ẹ̀ ló ti fẹ́ host ẹ̀ lọ? No, literally la ń lọ. Okay, it's fine. Ìwọ ló máa gbọ́ ọmọ mi lọ, right? Nítorí ẹ ṣáà tọ́jú ọmọ mi dáadáa. Yeah, I will take him sorry to the party no my bread. See, bread tí mo wá àwọn ìdarí wọn sì ń lẹ̀. Bàbá ẹ ṣé gan mo dúpẹ́. Ọlọ́run bá wa wò wọ́n pọ̀. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. Bọ́láńlé, lọ sí yàrá Precious kó mú aṣọ tó bá máa wò lẹ́yìn. Wọ́n pè ní birthday. Sọ̀rọ̀ tó bá máa mú kó wà special. ọ̀dà mọ̀. So, Precious, let's go inside. Today is your birthday, so everything today is about you. Oh, fẹ́ fún mi jẹ. Hey, ó dà mo ti gbọ́. Let's go.
ó fẹ́ jọ bí ẹni pé mi nílé ẹ̀kú pọ̀ mi sáwà but kẹ́tọ́dé mo ti order àwọn special package fún wọn. Fún ọ̀rẹ́ mi ọmọ mi náà ni mi. Mi ò jiyàn tí o lè bẹ̀rẹ̀ sí ní máa mì sí ànísìn àgbàlagbà ò kì í yé ṣe láńgbáláńgbá. Ẹ má bínú 1 minute. You look so fine. Can you finish it? Yes. Why, oh boy? Why, oh boy? Hey, Ọlọ́jọ́bí. Congratulations rẹ. Ta kárí ọmọ mi. Àkọ́kọ́, happy birthday, congratulations rẹ. A rò pé yàrá ó tẹ̀rẹ̀ jù fún wa ní orí táà náà fọ́ sí ìsàlẹ̀ àpótí ò pé ká fi celebrate rẹ. Àmọ́ kò sí rẹ̀ sí, àbá ní a fi bisikí sọ́ọ̀kẹ̀. Ọ̀yà, ọ̀rọ̀ náà bà. Gbà. Ọ̀yà jẹ́ lójú mi ni o. Kọ́ sọ fún yàrá rẹ pé mo fọ́n bisikí ọ̀yà. Boy, oh boy. Ego. Káyìnàdé akọ́gbọ̀. Bí bàbá rẹ ò ti ẹ̀dá tí ó sì èèyàn. Àmọ́ ohun tí wọ́n yà lọ́la. Precious. Wo, wọ́n mi ti ní mọ́ fún ọmọ yẹn. Wọ́n lò ti jẹun pọ̀ jù lónìí. I want to eat. Mo ti sọ fún wọn pé kánjí ò jẹ́ torí oúnjẹ alẹ́ oúnjẹ àjẹrọ̀rùn ni. Precious. Kí ló mú ọtọ́ wa ń pariwo? Precious. Àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bọ̀lú kò jẹ́ àríkù àṣebí. Ìmúníkà ó kò jẹ́ àbúrò àṣebí. Bí ilé ò kọ́ra wọn kò lè jó àjọrọ̀ rárá o. Bí kúlé ó dẹ pani àtòdè ò lè pani. Ta la ṣe bí ó ta ló ṣìkà ó Ọlọ́run ló mọ̀. Èmi ò mọ̀. Mi ò mọ̀. Food poisoning. 4.
àti lè sọ pé nǹkan báyìí ló fa pàtó bóyá ní oúnjẹ tó jẹ ni o bóyá èso bóyá omi àti lè sọ. Ọlọ́run á fún wa ní ọ̀tún mi tó bá mú wa lọ́wọ́. Precious. Ilé yẹ kí n bá wọn sọ. Bí wọ́n ṣe ní wọ́n ti rẹ̀ wọ́n yẹ kó dà ní ọ̀la. Àti apply fún autopsy. Wọ́n dẹ̀ máa carry out lẹ́yìn lágbára Ọlọ́run result ẹ̀ náà máa rí di láìpẹ́. Tí kò bá tún sí another test tó kàn fẹ́ carry out. Pending that time, a máa ní láti detain àwọn suspect yẹn sí ọ̀dọ̀ wa bí. Ẹjọ́ ṣẹ́gun àti ẹ̀ ti sọ wípé wọ́n ti tẹ̀ kárí àwọn tó sí ṣé àyàgbé ọmọ kálọ̀ sí ṣé àkókò fún ọkọ̀ lẹ́jọ́. Yes, kò sí problem. So mo máa need láti contact morgue. Kán lè release òpin ẹ̀ fún ẹ̀kọ́ ọ̀rọ̀ wọn. Àìmọye ìbéèrè ló ní the answers. Doctor jẹ́ kó yé mi pé food poisoning. Kò sí ẹ̀wọ̀n kan tára mọ́ nìyí, especially àwọn tó fún ní oúnjẹ lọ́jọ́ yẹn bíi mímu, èso, pàápàá sweet tó bá la lọ́jọ́ yẹn. Therefore, I máa need autopsy. Àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bọ̀lú kò jẹ́ àríkún àṣebí ìmúníkà ó. Chance pé ẹ ṣì lè bí ọmọ mi ó slim díẹ̀ bọ́ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe bá ṣe tó wù ú. Dókítà, ìyẹn máa le díẹ̀ ọlọ́mọ kan ò kúrò lágùn. Má ronú bẹ́ẹ̀ ìgbà míì wà tó jẹ́ pé ọlọ́mọ kan ló máa ń bí ọ̀kan ṣoṣo àràbà tó máa ń ju ẹgbẹ̀rún ọ̀sùnsùn lọ. Besides àwọn nǹkan kan wà tó rújú díẹ̀ lórí ọmọ yín yẹn gan pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ yín àtọkọ yín. Dókítà, nínú èmi àti ọkọ mi ta lẹ kọ́kọ́ mọ̀? Ẹ̀yin ni. Ìyẹn já sí pé kò sí nǹkan tó ṣe ẹ̀jẹ̀ èmi àtọkọ mi. Màá rí yín lọ́la. Àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bọ̀lú kò jẹ́ àríkún àṣebí ìmúníkà ó kò jẹ́ agbóòrùn àṣebí bílé ò kanra wọn kò lè jó àjọrọ̀ rárá o bí kúlé ó dẹ pani àtòdè ò lè pani tá láṣẹ bí ó ta ló ṣìkà ó Ọlọ́run ló mọ̀. Mi ò mọ̀ rárá. Sálájú kò ló tójú ìdárọ̀, èmi ò mọ̀. Sálájú kò ló tójú ìdárọ̀. Sálọ́fọwọ́ tó fi dàgún ni. Tó fi dàgún ni. Sálọ́fọwọ́ jẹ́ ní gbàgede. Tó yọwọ́ ẹyẹ lọ́rọ̀ tí ó jẹ́ ó dàgbà, èmi ò mọ̀. Tó lè jókòó wí o ta lọ́mọ̀ràn tó mọ̀ kó wá sọ ohun tó pamọ́ lójú ẹ̀dá kedere ni lójú Ọlọ́run. Ta ló fọmọ ayọ̀ ṣeré ta ni ó ta ló dọ́mọ ẹyẹ lóró.
dàrú tó fi dàgún ní ta ló fọdọ̀ jẹ ní gbàgede tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ọ̀jẹ̀ ó dàgbà èmi ò mọ̀. ta ló dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ èmi ò mọ̀. ta ni kò ta lajú kọlu tójú rí dàrọ́ èmi ò mọ̀. ta lajú kọlu tójú dàrọ́ tó fi dàgún ní tó fi dàgún ní ta ló fọdọ̀ jẹ ní gbàgede tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ọ̀jẹ̀ ó dàgbà èmi ò mọ̀. ìtumọ̀ oúnjẹ alẹ́ oúnjẹ àjẹrọrùn. báwọn Yorùbá ṣe mọ wí nù wọn á pé oúnjẹ alẹ́ oúnjẹ àjẹrọrùn ìgbàgbọ́ wọn ni pé ohun ò yàtọ̀ sí kú. ọ̀tọ̀ ni o pàápàá jùlọ tí ọmọdé bá jẹ noodles àbí a lè jẹ́ kí ìrìn àjò ẹ̀ sí ọ̀run kó yá dáadáa. rárá o kò rí báwọn o. ẹ̀yin mélòó lẹ máa ń ṣe oúnjẹ fún Precious? èmi nìkan. ìwọ ló ṣe noodles fún ní alẹ́ ọjọ́ tí ó kú ní òru mọ́jú. bẹ́ẹ̀ni. ta ló wá pọ̀ mọ́? ẹ wo oúnjẹ tó jẹ lọ́jọ́ náà pọ̀ lọ́jọ́ náà ni ń ṣe birthday dádì ló kọ́kọ́ fún un ní èso dúdú kan báyìí nínú ike láàárọ̀ ọjọ́ náà kó tó di pé mọ́mì gbé lọ sí búkà àwọn òyìnbó. Eatery, right? Eatery. Nígbà tán wá padà dé bàbá géètì wá ní kẹ́ mọ̀ pẹ́ ẹ̀rọ ọwọ́ mi bàbá géètì náà wá fún bisikíìtì ó sì jẹ. lẹ́yìn ìgbà lèmi ṣẹ̀ṣẹ̀ wá ṣe núdù fún. nínú gbogbo nǹkan tó kà sílẹ̀ ta ló wá fún Precious ní poison jẹ nínú gbogbo yìí? Ọlọ́run nìkan ló mọ̀ inú o tí mo lè mọ̀ nǹkan tí mo ń kọ̀ lọ kí n mọ̀ kọ́ mọ́. àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bọ̀lú kò jẹ́ àríkún àṣebí ìmúníkà ó kò jẹ́ agbóòrùn àṣebí bí ilé ọkàn ra wọn kò lè jó àjọrọ̀ rárá o bí kúlé ó dẹ pani àtòdè ò lè pani tá láṣẹ bí ó ta ló ṣìkà ó Ọlọ́run ló mọ̀. èmi ò mọ̀. mi ò mọ̀ rárá. tálájú kò ló tójú mi dàrọ́ èmi ò mọ̀. tálájú kò ló tójú dàrọ́. tálọ́fọwọ́ tó fi dàgún ni. tó fi dàgún ni. tálọ́fọdọ̀ jẹ ní gbàgede. tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. tó lè jókòó wí o ta ló mọ̀rọ̀ tó mọ̀ kó wá sọ ohun tó pamọ́ lójú ẹ̀dá kedere ni lójú Ọlọ́run ta ló fọmọ ayọ̀ ṣeré ta ni ó ta ló dọ́mọ ẹyẹ lóró. Kò tálájú kò ló tójú ìdàrọ́ èmi ò mọ̀. tálájú kò ló tójú tálọ́fọwọ́ tó fi dàgún ni. tálọ́fọdọ̀ jẹ ní gbàgede. tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. ta ló dọ́mọ ẹyẹ lóró.
gúlúgúlú tó jù dàrú tó fi dàgún ta ní ló o. fọdọ̀ jẹ ní gbàgede tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ò jẹ́ ó dàgbà èmi ò mọ̀. ọ̀rẹ́ mi kú ọjọ́ mẹ́ta ṣé kò sí. a ní láti sọ̀rọ̀. ọ̀rọ̀ ṣé kò ní. àbíamọ kú ọ̀rọ̀ ọmọ èmi ò gbọ́ nǹkan kan. mo ti sunkún kọjá mo ti ná méjì mi nù mo ti wá mọ́ra mi dáadáa ẹni tó polè wájà òun náà ló polóko wa mọ̀ ohun tó yẹ kẹ́ni àná ti gbàgbé kò gbàgbé ó ti wá dá wuyewuye sílẹ̀ ohun tí ò yẹ kó hàn sẹ́ni òní ó ti hàn sẹ́ni òní Precious ni ò bá jẹ́ èrè kan ṣoṣo tí mo ní láàrin àwọn ọ̀rẹ́ méjèèjì àmọ́ ó ti fò ṣánlẹ̀ ó ti kú ọwọ́ àwọn méjèèjì ò dẹ̀ mọ́. kí wàá nìkan tó fẹ́ báyìí ọ̀rẹ́ mi. mo fẹ́ sọ òkò àlùbá lu àwọn ọ̀tá mi ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣeni àti àìfàìmọ́niṣeni. àwọn mẹ́rẹ̀ẹ̀rin. bẹ́ẹ̀ ni. nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta ni nínú wọn ni ọ̀tá ilé. abọ́lálé ló pé o ọmọ ọ̀dọ́ lé wọn ó lòun ló fún Precious lóúnjẹ lálẹ́jọ́ tó kú. ta ni ọ̀tá òde. bàbá gẹtí márùn lé wọn ló pè ń lọ fọmọ bisikí jẹ. èwo wá ni amọ́niṣeni. gbọ́lábọ̀ ni òun lọ́mọ̀pọ̀ ní sòrò ọkọ tó fún lóko dí ọ̀pẹ́rù. ta wá ni aṣeni títún bá ní dárò. ọlọ́kọ òun ni àgbájé tọ́mọ̀ pọ̀ nǹkan ló ń lọ́mọ ló bá fọmọ léṣo jẹ tó tún ní wọ́n mọ̀ ṣèwádìí ọ̀fọ̀ kí. àtẹ̀kíní àtẹ̀kejì àtẹ̀kẹta àtẹ̀kẹrin kí ló fẹ́ ká ṣe fún wọn gan. ó fẹ́ kí wọ́n de wúrẹ́ jẹlé ó fẹ́ kí wọ́n dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ó fẹ́ kí wọ́n dẹ láàmù tí ń jẹ lẹ́bàá ògiri. èjìdé ẹ̀mélòó ni mo pè. ẹ̀mẹ́ta ni. ṣé o ti sọ fún wípé ó máa ra pósí mẹ́rin. àti ọ̀bẹ àwọn ayé mẹ́rin. àti ọ̀pọ̀lọpọ̀ owó táwọn àgbò fi sìn wọ́n dọ́run. bẹ́ẹ̀ ni ìyá mo ti jẹ́ ọmọ pé olólà tí ó bá kọ ọmọ ńlá yóò lábẹ́. ó parí iṣẹ́ di ṣíṣe. Mr. Ajayi ṣé lóòótọ́ lẹ fún ọmọ ọ̀gá yín ní bisikíìtì jẹ. òótọ́ ni àmọ́ kì í ṣe pé. nǹkan tó bá ti bèrè lọ́wọ́ yín ni kẹ́ sọ ẹ má sọ jù bẹ́ẹ̀ lọ òótọ́ ni àbírọ́. òótọ́ ni. lóòótọ́ náà ni pé bisikíìtì ẹ fún ọmọ ọ̀gá yín Precious jẹ poison wà nù. òótọ́ kọ́ mi èmi ni mò ń jẹ bisikíìtì fúnra mi nínú èyí mo ti ń jẹ náà mo ti mú ẹyọ kan tí mo lé lọ́ba ẹ̀. bó ni wọ́n ti á rí pọ́ìsì àjọjẹ́ ni. nígbà tí ẹ̀yin fún ọmọ ọ̀gá yín ní bisikíìtì wáyé tẹ̀ fún ní àpòrò tẹ̀yìn padà lọ. àpòrò ẹ̀ gbàjẹ̀bú ẹ mọ nínú ilé mi èmi ò torí májèlé ra àpòrò tí n bá ti jẹ ṣúgà bí n bá jẹ nǹkan tó dùn lèmi mọ ń la àpòrò sí èmi ò torí májèlé lò ó torí ṣúgà mo fi ń la àpòrò. lóòótọ́ ni ọ̀rọ̀ yín ti yé mi ẹ fẹ́ jẹ́wọ́ àbí return him to the cell. Yes, sir. Sir, return. Stand up, sir. láì tí ẹ sílẹ̀ dáadáa kó gbọ́ o nítorí ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ ohun ẹyẹ kèé ló ń gbọ́ lónìí o ò tún bá wọn gbọ́ mi mọ́ láyé ẹyẹ kèé.
Hello. Koríko dìde, ẹ̀rù wà dìde, ó sì ayé fẹ́ gbàlejò. Ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ ló rà sí aṣù ìparadà ní tigi àjà. Ó yá wọnú pósí kó o sùn. bá fẹ́ ewé àháràró bí kọ̀ǹgọ̀ bá kojú dùdò ìdààmú bá ṣàwòrò ni. olùpẹ̀ mo pè látòní lọ ó tún jẹ́ pé ẹnìkan kan mọ́ o ti jẹ́wé ọlọ́run ayé báyìí gbéra wá lọ jẹ́ tọlọ́run ọ̀run. ẹ̀yẹ́kẹ́. Ó yá wọnú pósí ayé. Pósí ayé pàdé. ọlọ́pàá dèdè ní ṣẹ́wọ̀ ọ̀sán òwìwí ní ṣẹ́wọ̀ òru adéọ́fọ́yẹ abojú kó òwìwí ẹyẹ abìyẹ́ bàgẹ̀. kí ló ṣẹlẹ̀ àbájá tí wọ́n àbájá ló ń bú yẹ irú pretense ọ̀dọ́ pretend níbẹ̀ ọ̀dà à ń sọ fún ìkẹta fún ipo yìí kẹ jẹ́wọ́ fún yánàbà kù sí bíbẹ̀ ẹ bá jẹ́wọ́ pàdé ìbàdàn máa kú sí àwọn fámìlì wọn lè wá gbé yín ẹlẹ́ẹ̀jẹun lánàá rè èmi kò ṣọ́ fún yín ẹ jẹ́wọ́ kíá ipo yìí o torí kò sáré. Hello, Inspector Fúnkẹ́ ló sọ̀rọ̀. Ẹjọ́ ṣé mo lè rí yín ní station wa báyìí? No, kò sí ohun kò fẹ́ rí yín ni. Oh,
Okay, ẹ má pẹ́ ọmọ retí yín. Ebi ò máa pa yín. Ebi ò pa mí. Àbí kí wọ́n bẹ gẹ́ẹ̀tì àmàlà. Rárá. Soft drink nǹkan as in nǹkan tí ó soft. Anyway, ọ̀gá ti pe Mr. Gbadé, wọ́n ń bọ̀ sí i, wọ́n bá wa gba abẹ́lẹ̀, so ẹ máa lọ sílé láìpẹ́. What? Bọ́láńlé! Bọ́láńlé no! Bọ́láńlé no! Sister Bọ́láńlé! Kí ni? Àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bonú kò jẹ́ àríkún àṣebí. Ìmúníkàwọ́ kò jẹ́ agbóòrò àṣebí. Bílé òkanra wọn kò lè jó àjọrọ̀ rárá o. Bí kúlé ó dẹ pani, àtòdé ò lè pani. Ta la ṣe bí ó ta ló ṣìkà ó, Ọlọ́run ló mọ̀. Tálájú kò ló tójú dàrọ́. Tó fi dàgún ni. Ta ló fọdún jẹ ní gbàgede. Tó dọ̀wọ́ ẹyẹ lọ́rọ̀ tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. À ń padà. Pabiri àwọ̀ ayé. Pàǹdàdà àwọ̀ ẹ̀yìn àgbà. Lọ́jọ́ tá a bá mọ́pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ á jù ú lẹ̀ ni. Pátákó ẹṣin lèmi o, mo tajà yín lẹ́yìn kakaka, ìlàkọ̀sí ni mí, àtọ̀run ni mo ti kọlà mi wá sáyé, mo jogún ẹyẹ ni kò pọ́ lọ́dọ́ kẹ́ fi mí rílé. Àgbọ̀nsáládé obìrìkìtì ẹyẹ àgbà. Sẹ́lẹ̀ yẹyẹ ràdẹ̀dẹ̀ 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 òde. Ó mà ṣe o, èèyàn kí n torí ẹsẹ̀ kan ẹjọ́ gbèjà, ẹ bá tọ̀pá bọ̀ ò náà kẹ́ ẹ mọ̀rú ẹran tí ń bẹ nínú olè, ó kù díẹ̀ káàtó. Àṣebàjẹ́ kí ìgbà àyàn gbọ́, ojoojúmọ́ ni àná àṣebí ń dájọ́ fún wọn, gbogbo ìgbà ní àṣepamọ́ òṣìkà máa ń já wọn láyà. Lórí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ fi dẹ́mi àwọn ẹni légbodò. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń dùn Fúlàní kó kọ́dùn ogun pa. Ẹ wò ó, kọ́rọ̀ tí mò ń sọ lè bá yé yín dáadáa. Fọlákẹ́, ó yá padà lọ gba èsì àyẹ̀wò wa lọ́dọ̀ dókítà. Madam? Bẹ́ẹ̀ ni, nǹkan kan ló crop up torí ẹ̀ ló ṣe wá. Ṣé kò dé? Not at all. Fact timing wíwá yín yẹn gan-an ó wà okay because the IPO just put a call across to me making bone reach you. Doctor, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ IPO sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ní tí igi bá wó lugi torí ẹ̀ làbá gan mi. Ẹ jọ̀ọ́ result autopsy ni mo fẹ́ wá gbà. Not irú leptospirosis ni ó pa ọmọ yẹn. Leptospirosis? Yes. It's a kind of virus tí èèyàn lè kó látara ẹranko. Bóyá yálà èkúté ni o àbí àwọn ẹranko míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ àwọn ẹranko tó bá súnmọ́lé.
tí èkúté bá jẹ poison tó bá tọ̀ sí anywhere tí èèyàn bá fẹnu kàn tàbí tó fọwọ́ kàn yẹn kan ẹnu ó lè pa. So it's one of those things you can get from there. Leptospirosis. Yes. Ẹ dẹ̀ ní ara ẹranko náà ti máa ń kó. Yeah, ara ẹranko lè àti dẹ́kọ̀ àti wà lè jẹ́ oríṣiríṣi ẹranko, ó lè jẹ́ èkúté, ó lè jẹ́ kọ̀ọ̀nà. Ìwọ ò lè rántí bó ṣe jẹ́ mọ́ àmọ́ ìwọ gangan ni epo ọdá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Auntie Bolanle, you are stealing milk. I can't tell Precious. Yeah, take. Now, it's together. It's togetherness. Abi? Oh, Moju, I will go and tell mommy. Lo. Don't tell me. Happy? Yes. Yeah. Take your bite. Precious. Go. Yeah, go. Ẹ jọ̀ọ́ ṣe ní ògùn èkó. Ìní. Ìgbà wo lẹ máa lọ sọ́jà? N bá ṣe tán ní ìsìn mò ń lọjà náà nù. Mo dúpẹ́. Ìgbà ó yẹ kí lè ra méjì. Yóò tó kódà gẹ́tù gba change. Oúnjẹ kalẹ̀ náà ní bẹ́ẹ̀rí búrẹ́dì jíjẹ bẹ́ẹ̀ náà mo gbé máa ń ná oúnjẹ ọ̀sán nílẹ̀ ìlú tẹ́ ẹ jẹ́ àbí ẹ̀mí ṣerú ẹ̀mí lẹ́jẹ́ má kàn án pa gbogbo yín dànù gbogbo ògùn tó tí wọ́n gbé wálé pátá ni wọ́n lè fún mi lọ́tàn ẹ̀yìn lè rí dátìdátì. Ẹ̀yin ò jìyà bí kíní.
ìtọ̀ tí èkúté náà fi oró tọ̀ sí orí agolo mílíìkì ó gbẹmọ́ ni Precious ò sì fọ́ tó emú mélòó nínú àwọn èèyàn ní òkì ń tọ́jú agolo mílíìkì kan tó máa mú ẹ̀yin ẹyẹ sì ti fi wàdùwàdù rẹ̀ dà lórí kọ́ ìdá ti ṣiṣẹ́ burúkú tó fẹ́ ṣe tán kẹ́ ẹ tó mọ̀ wípé orí yẹyẹ ní mọ̀gùn ta ìṣẹ̀ ló pọ̀ dàdàbìrì lùgì ó di àfẹ́kù. àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó bọ̀lú kò jẹ́ àríkún àṣebí ìmúníkà ó kò jẹ́ agbóòrùn àṣebí bílé òkanra wọn kò lè jó àjọrọ̀ rárá o bí kúlé ó dẹ pani àtòdè ò lè pani tá láṣẹ bí ó ta ló ṣìkà ó Ọlọ́run ló mọ̀. mi ò mọ̀ rárá. Tálájú kò ló tójú ìdárò èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò. Tálọ́fọwọ́ tó fi dàgún ni. Ta ló fọdún jẹ ní gbàgede. Tó dọ̀wọ́ ẹyẹ lóró tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. Tó lè jókòó wí o ta ló mọ̀rọ̀ tó mọ̀ kó wá sọ ohun tó pamọ́ lójú ẹ̀dá kedere ni lójú Ọlọ́run ta ló fọmọ ayọ̀ ṣeré ta ni ó ta ló dọ́mọ ẹyẹ lóró. Tálájú kò ló tójú ìdárò èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò tó fi dàgún ni. Ta ló fọdún jẹ ní gbàgede. Tó dọ̀wọ́ ẹyẹ lóró tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. Wàhálà wà o. Wàhálà ti dé o. Ìgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí bá a ti ń pa kan báyìí ìnìkan ń rú ó ṣe ayé mẹ́rin lára èèyàn mẹ́ta ti sùn nú ẹ̀ ó ké èèyàn kan sì gbọ́dọ̀ wọ ọbẹ̀ lónìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sì ní pa mí lọ́mọdé gbà kú kúkú mọ̀ yẹ ọmọ ọ̀dọ̀ náà sì lè kó nú ẹ̀ àgbà àṣàlá náà sì lè kó nú ẹ̀. gbogbo ọ̀rọ̀ ló kúkú yé mi èmi náà ní kó ikú kọ̀ọ̀kan bí ó ṣe yíyẹ kí la wá fẹ́ ṣe báyìí. èmi náà rò tó o bá fi ní kú mọ́ tó o bá fi ní kú mọ́ ni ó ti já sí ní wọ́n já sí wàhálà ìràpadà àwọn àgbà láàsì á ra ẹṣin dúdú 3 á ra màálù dúdú 3 á ra àgbò dúdú 3 á ra òbúkọ dúdú 3 á ra pẹ́pẹ́yẹ dúdú 3 á ra ẹyẹ ẹtù dúdú 3 pàbàmbarì rẹ̀ á wà rágbè dúdú àìkásẹ̀ rẹ̀ lẹ̀. mo ti kú. Ta ló dọ́mọ ẹyẹ lóró. Èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò tó fi dàgún ni. Ta ló fọdún jẹ ní gbàgede. Tó dọ̀wọ́ ẹyẹ lóró tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀. Ta ló dọ́mọ ẹyẹ lóró. Èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò èmi ò mọ̀. Tálájú kò ló tójú ìdárò tó fi dàgún ni. Ta ló fọdún jẹ ní gbàgede. Tó dọ̀wọ́ ẹyẹ lóró tí ó jẹ́ ó dàgbà èmi ò mọ̀.